ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ kan tó sì tún máa ń gbógun ti jẹgúdújẹrá àti ìwà àjẹbánu ìyẹn Human and Environmental Development Agenda Resource Center HEDA wọ́n máa ti wọ́ olórí oko orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ìyẹn ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ àti gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì olóyè Ayọ̀délé Peter Fáyọ̀ṣe wọ́n máa ti wọ́ wọn lọ sí ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò olùbáṣubàṣu lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn àjọ Economic Financial Crime Commission EFCC tí wọ́n sì ní kí àjọ EFCC kí wọ́n gbé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Ayọ̀délé Fáyọ̀ṣe nítorí pé àwọn méjèèjì ti lu òfin Nàìjíríà wọ́n ti kọjá àyè ara wọn wọ́n sì ṣe nǹkan tí kò yẹ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ kí ni ẹ̀sùn tí ẹgbẹ́ Human and Environmental Development Agenda Resource Center kí ni ẹ̀sùn tó fi kan Ọbásanjọ́ àti Fáyọ̀ṣe? Ó mà ní àṣírí tán ní Fáyọ̀ṣe tó tú wípé níbi ayẹyẹ ọjọ́ bíi ọdún 45 tó ń ṣe láìpẹ́ 65 years odidi $20,000 $20,000 tí yóò tó $30 million owó orílẹ̀-èdè Nàìjíríà nínú fún Ọbásanjọ́ láti fi wọ mọ́tò tó ń gbé lọ fún un nínú báàgì tí wọ́n sì ní Ọbásanjọ́ fúnra ẹ̀ náà fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ẹni Fáyọ̀ṣe gbé owó wá. Ẹgbẹ́ Human and Environmental Development Agenda Resource Center wọ́n máa fìdí ẹ̀ múlẹ̀ pé eléyìí ó tako òfin orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní òfin ìṣòwò báṣubàṣu ni wọ́n ní nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti jẹ́ kó mọ̀ pé owó tó bá ti ń kọjá mílíọ̀nù 5 náírà èèyàn gbọ́dọ̀ gba kọjá báǹkì ni ìyẹn pé bẹ́ẹ̀ yóò bá fi owó ránṣẹ́ ní tó ti tó mílíọ̀nù 5 náírà ó gbọ́dọ̀ bọ́ báǹkì kọjá. Ṣùgbọ́n wọ́n ní bí Fáyọ̀ṣe bó ṣe wá gbé òbítíbitì owó yìí tó gbé lọ fún Ọbásanjọ́ nínú àpò kan wọ́n lè ti lu òfin àti wípé òfin náà ó gbọ́dọ̀ mú Fáyọ̀ṣe àti Ọbásanjọ́ wọ́n gbọ́dọ̀ wò pé ààrẹ tẹ́lẹ̀ àti gómìnà tẹ́lẹ̀ ni wọ́n àti pọ́njọ́ kan lára àwọn alágbára Nàìjíríà wọ́n náà gbọ́dọ̀ gbé wọn gbọ́dọ̀ fojú wọn ba ilé ẹjọ́ wọ́n sì gbọ́dọ̀ gba ìdájọ́ tó yẹ. Alága ẹgbẹ́ Human and Environmental Development Agenda Resource Center HEDA ìyẹn Comrade Ọ̀nlárẹ̀wájú Sùrájù òun ló máa ti kọ ìwé ìfisùn ó ti kọ lọ sí ọ̀dọ̀ àjọ EFCC báyìí o pé wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Ayọ̀délé Fáyọ̀ṣe bó tilẹ̀ jẹ́ pé dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí ní àjọ EFCC ò tí ì fèsì tàbí gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n tí ọ̀rọ̀ ètò ti di ariwo ńlá ẹ̀ sì rántí pé níbi ayẹyẹ ọjọ́ ìbí Fáyọ̀ṣe tó wáyé ní ìlú Èkó láìpẹ́ yìí ènìyàn Ọbásanjọ́ ti wá sọ̀rọ̀ sí orí ìjà tí wọ́n jọ ń jà tó sì jẹ́ pé lẹ́yìn ayẹyẹ náà Fáyọ̀ṣe tú àṣírí pé $20,000 nínú owó mọ́tò tó ń gbé lọ fún Ọbásanjọ́ ńlẹ̀ bẹ́ẹ̀ lọ́básanjọ́ náà fìdí ẹ̀ múlẹ̀ pé ó gbé owó náà wá lóòótọ́ ṣùgbọ́n nígbà tó ti sọ̀rọ̀ sóhun òun ti dá owó náà padà.